A'udhu billahi minash shaitani rajim. Bismillahirrahmanirrahim. Ní orúkọ ti Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Ǹjẹ́ mo ká tọ́lá mo ká sùn lá mo kí dòdò bàbá lahun tí ọmọ tuntun bá fẹ́ fọ̀hún. Orúkọ bàbá ẹ̀ ní dákọ́. Ìbà Ọlọ́run tí ń jẹ́ èmi ní. Lórí ètò akọni ìgbà ìwáṣẹ̀ tòní, kókó ń tá a fẹ́ gbé yẹ̀wò. Òun náà ni bí ọ̀kan náà ṣàkárò jíire Ifá Àgbọnnìrègún bó ló ṣe gbé ẹ̀sìn Christianity lárugẹ nílùú Ìbàdàn. Ìtàn fìdí ẹ̀ múlẹ̀ wípé ní 1851 ní àṣà ẹ̀sìn Christianity ló wọ̀lú Ìbàdàn. Ìbàdàn ajégúnjẹrán, Ìbàdàn òòṣà bàbá òòṣà. Ẹni tó jẹ́ olùdarí gbogbo ohun tí ń jẹ́ ìlú Ìbàdàn àti agbègbè rẹ̀ nígbà náà, òun là ń pè ní Ọmọ Òwu. Ọmọ Òwu yìí là ń pè ní Baálé Olúgbòde. Baálé Olúgbòde jagunjagun tó gbóná tó kàǹkà ni. Balógun rẹ̀ ni là ń pè ní Kìnìún Oníbùdó Ìbíkúnlé, Akin bàbá Akin, òòṣà bàbá òòṣà, èyí tí ń jẹran lọ́wọ́ tí tún béèrè omi. Ìbíkúnlé yìí òun ni bàbá Òbéńbé, òun ni bàbá Ṣẹ́ríkì Ìyápọ̀. Ìbíkúnlé òun náà ni bàbá Akíntọ́lá tóun náà wá padà di balógun ìlú Ìbàdàn ní 1893 lẹ́yìn ogun Kírìjì. Ọ̀tún balógun Ìbàdàn lásìkò tá à ń wí yìí ìlà ń pè ní Ògúnmọ́lá ológbò kẹ̀ríkẹ̀rí lójú ogun. Ìlú Fésù létí Ìwó ìní Ògúnmọ́lá ti gbéra lọ ìlú Ìbàdàn. Ó wọ̀ ìlú Ìbàdàn láyé Basọ̀run Olúyọ̀lé, Basọ̀run àkọ́kọ́ nílùú Ìbàdàn. Àsùgbà náà ni Ògúnmọ́lá wọ̀ ìlú Ìbàdàn. Iṣẹ́ ogun ló wọ̀ ìlú Ìbàdàn. Enífá ni Ògúnmọ́lá. Ògúnmọ́lá yìí òun náà ni bàbá Ìlọ̀rí, bàbá Ọmọsá, àwọn jagunjagun títàn ò lè gbàgbé ẹlẹ́ẹ̀káàrọ̀ òjíire ni. Òsì balógun là ń pè ní Ọ̀ṣúndínà. Ọ̀ṣúndínà yìí gbóná púpọ̀, òun ni bàbá Sùmánù Àpáńpá. Sùmánù Àpáńpá yìí náà padà di Basọ̀run ìlú Ìbàdàn láàrin 1907 sí 1910. Kókó tí mo fẹ́ fàyọ ni wípé ìlú Ẹ̀gbá ilẹ̀ ni tá à ń pè ní David Reverend Indra ni ló ti gbéra láyé àkóso Sódẹkẹ́ ní Abẹ́òkúta nílùú Ẹ̀gbá lọ́hùn. Ìgbà tí David Reverend Indra tí ó kúrò ní Abẹ́òkúta, ó sọ fún Sódẹkẹ́ wípé òun fẹ́ rìnrìn àjò lọ sílùú Ìbàdàn. Sódẹkẹ́ ní má dá wò, àsìkò tá a wà yìí kò fààyè gbarún bẹ́ẹ̀. Reverend David Indra ó sọ fún Sódẹkẹ́ pé Ọlọ́run ló pè mí, Ọlọ́run ló rán mi, dandan ni mo gbọ́dọ̀ jíṣẹ́ tí Ẹlẹ́dàá rán mi. Káwé àfọ̀, Sódẹkẹ́ fún láàyè wípé kó máa lọ. Ìgbà òde ìlú Ìbàdàn, ìlú àwọn ajégúnjẹrán, tó rí ẹ lọ́tún tó rí ẹ lósì, kí ni ká wí kí ni ká ṣe. Ìgbà tí balógun Ìbíkúnlé tó rí David Reverend Indra, ó ṣàlàyé kí ló wá ṣe. Ìwà aláwọ̀ funfun ni mo mú tí ń jẹ́ ẹ̀sìn Christianity wá sí ìlú Ìbàdàn ni. Ajínrere lòun, gbogbo tí ń jẹ́ iṣẹ́ rere Jesus Christ ń lò mú wá ìlú Ìbàdàn. Àwọn àgbààgbà ìlú Ìbàdàn wọ́n wojú ara wọn sọ́tún, wọ́n wojú ara wọn sósì. Ìkànnì wọn bá dáhùn pé ẹ má jẹ́ àgbà lálejò. Ògúnmọ́lá nítorí ìkíni. Gẹ́gẹ́ bí tí ọ̀gbẹ́ni yìí sọ, ṣé bí ẹ̀sìn tó mú wá yìí tó lòun mú bọ̀ yìí, wọ́n ṣe Bàdágìrì ò bàjẹ́, wọ́n ṣe ní ìlú Èkó ò dàrú,
wọ́n ṣe lábẹ́kúta Abẹ́òkúta ò bàjẹ́ kí ni ó wà dé Ìbàdàn tí ó wà bá Ìbàdàn jẹ́ ibi wọn ti ń jiyàn láàrin ara wọn ní Balógun Ìbíkúnlé ó ní ẹ má jẹ́ agbára wa lásìkò ẹ jẹ́ abifá léèrè ohun tí Ìbáfá sọ ohun tí Ìbáfá wí ń lè mi Balógun Ìbíkúnlé ìní ṣe pẹ̀lú ẹni tó dúró yìí tí Ifá bá ní ìtòmúwọ́ ò nítumọ̀ èmi Balógun Ìbíkúnlé ìníjó sùn Ìbàdàn lónìí àmọ́ àṣà tí Ifá bá sọ wípé akàsálíkà ìtí david reverendra tó mú wá ó nítumọ̀ yóò jẹ́ ìlú Ìbàdàn ó ní ìlọsíwájú gbogbo ara gbogbo ọwọ́ báyìí ńlá fi gbà ńlá sì fi pẹ́lẹ́ káwé àfọ̀ wọ́n bá kóra wọn lọ sí ojú ọjà nílùú Ìbàdàn ọjà ọba wọ́n ní kó Ògúnmọ́lá dífá Ògúnmọ́lá bá dáfá Ògúnmọ́lá wò lọ́sùn ó wò sósì ó tó dálẹ̀ kejì ìtí Ifá àkọ́kọ́ wí náà ní tẹ̀kejì sọ gbogbo wọn sì ní wọ́n mọ tí Ifá ń wí wọ́n mọ tí Ifá ń sọ wọ́n lẹ́ni tí ó bá mọ ìtí ń jẹ́ Ifá nìkan fi ọ̀pẹ̀lẹ̀ tán jẹ nígbà tó dálẹ̀ lẹ́ẹ̀kẹta ó ní Balógun omi ìwọ náà rí n tó sọ ó ní tí Ifá wí ní wípé ìtí ọkùnrin ọ̀gbẹ́ni afi òkun sọ̀nà yìí tó mú wá ó mú àlàáfíà wá ó mú owó wá ó mú ọmọ wá ó mú gbogbo tí ń jẹ́ ọrọ̀ ayé ìlókun lọ́wọ́ o ó ní sẹ́bẹ̀ yìí náà rí ó ní ẹ̀wò Ọ̀ṣúndún náà rí Balógun ní àkàsálíkà nígbà tí Ifá ti sọ wípé n tó mú wá àlàáfíà ni ọmọ ni owó ni ọrọ̀ ni kí ló wá kù tá tó wá ń wá á gba ọ̀gbẹ́ni lálejò ẹ̀sìn mọ bí káàró jíire ṣe máa ń pọ́n àlejò lé pàápàá jùlọ àwọn aláwọ̀ funfun wọ́n dàbí Ọlọ́run nígbà náà ni gbogbo nǹkan tí ń jẹ́ àṣà àti ṣe káàró jíire ni wọ́n fi pọ́n david reverendra lé wọ́n lùlù fún wọ́n jó fún wọ́n fún lóúnjẹ gbogbo nǹkan tó nítumọ̀ tó nǹkan ò ní gbàgbé láéláé ni wọ́n fún káwé àfọ̀ ṣèbálejò láti níbùgbé àlejò láti máa bi tí ó jókòó sí wọ́n bá yan ọ̀kan nú àwọn jagunjagun tá à ń pè ní Àbáyọ̀mí pé kó tọ́jú david reverendra Àbáyọ̀mí yìí òun náà tó wá ní alákòóso kan tá à ń pè ní Olúnlọ́yọ̀ yìí jagunjagun tó gbóná tó yọrùkú ní wọ́n bá ní kí Olúnlọ́yọ̀ kó mójútó david reverendra ìran gbọ́dọ̀ rí kíní kan gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ náà sì ni ìgbà tí david reverendra tí ó ṣe ń kọ́ ẹni bá ṣe ní lóore oore là á fi san padà ó bá mú ọ̀kan nú àwọn ọmọ Olúnlọ́yọ̀ ọ̀kan obìnrin ọ̀kan ọkùnrin ó train wọn ó fún ọ ní western education ara àwọn tó kọ́kọ́ ní western education ní ìlú Ìbàdàn ní Olúnlọ́yọ̀ ìran àwọn Olúnlọ́yọ̀ ìlú kọ́kọ́ ní western education nígboro ìlú Ìbàdàn kókó tí mo fẹ́ fààyọ ni wípé àṣà káàárọ̀ oòjíire ó nítumọ̀ àṣà káàárọ̀ oòjíire ìní máa gbé tí ń jẹ́ òdodo lárugẹ ní àṣà káàárọ̀ oòjíire ìní máa fi ọlá fún àwọn tó lọ́lá nítorí wípé Christianity tó wọ̀ ìlú Ìbàdàn Ifá ló mú wọ̀ Ifá ẹni olódodo ni Ifá gbogbo tí ń ṣe tó ń ṣe ńlẹ̀ Yorùbá tàbí ṣùgbọ́n kan ò sí lórí òdodo ni Ifá ló tẹ ọ̀pọ̀lọpọ̀ lúdó Ifá ló ṣe nǹkan mọ́ni gbàgbé tí wọ́n bá fẹ́ jọba Ifá ìní máa ń sọ àkọsẹ̀jáyé ọmọ tuntun tí wọ́n bá bí Ifá ìní máa gbé gbogbo tí ń jẹ́ ètò ayé ẹ̀dá ìní máa gbé lọ́wọ́ ìsì máa fi ṣe òdodo ni kókó mo fẹ́ fààyọ ni pé ilẹ̀ Yorùbá ò ní dàrú ilé ẹnì kọ̀ọ̀kan wọn ò ní bàjẹ́ Ifá Àgbọnnìrègún ló mú Christianity wọ̀lú Ìbàdàn ní 1851 òdodo lòdodo sì máa jẹ́ níbikíbi lọ́jọ́kọ́jọ́ lọ́nàkọ́nà kọ́nà kó má padà lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa lọ́sẹ̀ tó kọjá mo sọ lórí ètò yìí wípé bí Ṣàngó
ọlá Ṣàngó bó ṣe gbé Quran lárugẹ, bẹ́ẹ̀ náà ni mo tún sọ lénìí bí Ifá bó ṣe gbé ọlá Christianity, ẹ̀sìn Christianity, Jesus Christ bó ṣe gbé lárugẹ. Àtọ̀tún àtòsì, ọ̀nà wa ò ní bàjẹ́, ẹ̀sìn wa ò ní bàjẹ́, àbọ̀ mi rèé o. Ǹjẹ́ èmi ni Abdulrasheed Ọlátúnjí, ọmọ ẹ̀yà súnà nígboro Ìkìrun Àgùnbẹ́ onílé obì, ẹrú bàbá ò gbọ́dọ̀ dèrè ìwọ fábá bò gbọ́dọ̀ tó pọ̀ntòrò. Ọmọ arílé yẹn ká ọmọ Aláàfin òjò pàṣẹ kẹrẹmọdé, ọmọ Àtìbà, ọmọ ọkọ, ọmọ òfò, ọmọ àdábálẹ, ọmọ àtìmọ òde. Ní gbogbo ọ̀nà kọ́nà ẹ tún bá mi pàdé lórí YouTube tàbí kẹ́ pàdé ní Instagram, Facebook. Ire o.